Ọmọ Yorùbá ti wà no problem. Bàbá kan wá ní òun máa gbà wá sílẹ̀. À ń takò. Àbí bẹ́ẹ̀ kọ́? À ń takò bàbá Akíntóyè. Bàbá dáadáa. À ń takò bàbá tó yẹ kí a fọwọ́ kún ká lè tètè kúrò ní Nàìjíríà. Àwọn governors ń takò. Tinubu ń takò. Gbogbo yẹn dẹ̀ sọ pé ọmọ product Awólọ́wọ̀ ní gbogbo yín, past and present government. Ẹ ń takò bàbá Professor Akíntóyè tó yẹ ká fọwọ́ kún bàbá yẹn. Tó yẹ ká fọwọ́ kún Professor Akíntóyè kí ọ̀rọ̀ Yorùbá nation kó lè tètè ní ìlọsíwájú. Àbí but ẹ ń takò torí pé ẹ mọ̀ pé n tí bàbá Akíntóyè gbé dání òtítọ́ ni. Tinubu ìyẹn ti kó wa sínú gáló. Tinubu kó wa sínú gáló. Ó fi ambition tiẹ̀ ó fi kó bá gbogbo ilẹ̀ Yorùbá báyìí nísìn. Ẹ rí gbogbo ṣe wà nínú ankop. Ẹ rí bí ẹ ṣe wà nínú ankop. Mo kí yín o, ẹ̀yin yẹn wa kó ń gbẹ o, ẹ̀yin tẹ̀ ń gbà wọ. Mo kí gbogbo wa. Èmi mọ̀ pé dúdú lọ́sàn máa so. Dúdú lọ́sàn máa so lórí ìrìn àjò Yorùbá nation. Gbogbo àwọn tí ó yẹ kó fọwọ́ kún bàbá Akíntóyè kí a lè tètè rí ọ̀nà lọ, gbogbo wọn ti takò bàbá yẹn. Èyí ni 17th of March 2025 lórí ìkànnì Koikimedia ló dá sí wa. Ìkànnì aláyọ̀, ìkànnì tó ń sọ fọ́mọ Yorùbá pé ilé tó lọ èyí tá a ṣe nínú Nàìjíríà ó ti tó. Ẹjá fi Nàìjíríà sílẹ̀ káwa náà gba country, ká ní country tiwa tó ń pè ní Yorùbá country, ká ní economy tiwa, kò ń ṣe torí Fúlàní nìkan, torí identity wa tí àwọn èdè jí kúrò lọ́wọ́ wa. Gbogbo èdè tá a ṣe ń sọ pé ká gba orílẹ̀-èdè tiwa náà nìyẹn. Àṣeyọrí kankan ò lè jáde mọ́ nínú nǹkan tí òyìnbó create tó ń pè ní Nàìjíríà. Nàìjíríà wọ̀ create pé kó ṣiṣẹ́. Mo kí ẹ má bínú, mo mọ̀ pé wifi mi ò wà connected bí i internet mi ti tán lórí phone. Mo ti padà dé. So bí ṣe ń sọ lọ, mo kí ẹ o, Ìgbòho ṣá. Elédùmarè abá. Ẹ má bínú èèyàn wa, ẹ má bínú, connection yẹn ló ń lọ ló ń bọ̀. So bí ṣe ń sọ lọ, mo kí Professor Akíntóyè. Àwọn tó yẹ kí wọ́n fọwọ́ kún bàbá Akíntóyè, wọ́n fọwọ́ kún bàbá Akíntóyè, wọ́n ń dìtẹ̀ mú bàbá yẹn. Torí pé tó bá jẹ́ pé gbogbo wọn fọwọ́ kún bàbá Akíntóyè àti ní àṣeyọrí jù báyìí lọ. But àwọn gómìnà, àwọn senators, àwọn gbogbo àwọn house of reps, gbogbo àwọn tó yẹ kó fọwọ́ kún bàbá Akíntóyè, gbogbo wọn fọwọ́ kún bàbá Akíntóyè. Wọ́n sá sẹ́yìn. Mo kẹ́yìn ìyàwó ẹ káàárọ̀. Wọ́n sá sẹ́yìn. Tinubu kò fẹ́ sọ̀pọ́tì àwọn ọmọ Yorùbá pé kí wọ́n ní country tiwọn. Ó ń gbá game pẹ̀lú àwọn Fúlàní. Mo fẹ́ ká gbọ́ bí bàbá yìí, ẹ rántí bàbá wa yìí. Ẹ jẹ́ ká gbọ́ bí bàbá yìí ṣe sọ. Èyí tẹ́ mọ̀ tó ń pè ní àwọn olóṣèlú olórí burúkú ní gbogbo wọn. Ẹ jẹ́ agbọ́n tí bàbá yìí sọ. Ẹ jẹ́ agbọ́n tí bàbá yìí sọ. Lọ́pọ̀lọpọ̀ bá dé ní òṣèlú. Ẹlòmíì political analyst ni ọmọ ń pa dímìkì òṣèlú rárá, ṣùgbọ́n yóò máa give analysis nǹkan tí ò lè work láéláé. Lọ́pọ̀lọpọ̀ bá dé ní òṣèlú tó fẹ́ pera wọn lólóṣèlú. Àwọn èèyàn kan dẹ̀ wà wọ́n bí wọn sínú òṣèlú. Ẹ̀jẹ̀ agbọ́n tó ń sọ. Mo kí ẹ brọ́dà mi Fẹ́mi. Tí bá sọ bó ṣe jẹ́ nípa òṣèlú. Mo kí Mr. Adéwọ̀n. Ọ̀pọ̀lọpọ̀ tí ò mọ̀ mí, wọ́n mọ̀ wípé àṣọṣì possible ṣá. Ẹ̀gbọ́n tí bàbá yìí sọ. Ọmọ tó mọ̀ mí, wọ́n ti mọ̀ pé alágbájá ni ẹ̀fílẹ̀ bàbá àgbà ní òru ní òṣèlú.
kì í ṣe ọjọ́ orí lọ́rọ̀ òṣèlú, ẹ̀bùn ni àti ààyè téèyàn bá ní fún. mo lé nǹkan lára òṣèlú tí máa sọ̀rọ̀ ń pa òṣèlú ní àwọn ààyè kan ẹ ní rí olóṣèlú kẹ́ ṣàdúrà fún ọmọláyé tẹ́fẹ̀. ẹ gbọ́rọ̀ tí bàbá yìí sọ. ẹ ní ṣàdúrà fún olóṣèlú mọ́ tí bá tú àṣírí olóṣèlú. ẹ ń gbọ́rọ̀. níbi tọ́lọ́run fi hàn èmi dé. ẹ̀yin tẹ máa ń fẹ́ ṣàdúrà fáwọn olóṣèlú mo fẹ́ pé ìpìlẹ̀ ká máa ṣẹ́ fún olójoojúmọ́. ṣẹ́rá àwọn ọmọ skul ṣẹ́rá àwọn ọmọ skul gbogbo wọn lọ sí skul ṣẹ́rá àwọn ọmọ iléèwé. torí àwọn ní ìka ọ̀dádá àwọn ni wọ́n sọ ayé àwọn èèyàn dá bó ṣe dá lé ní. ọ̀pọ̀lọpọ̀ yín nítorí interest ẹ nínú èèyàn mo ń sọ kankan fún yín ẹ má continue láti mọ ní passion àbí interest nínú candidate kan pé òní ò yanjú ìṣòro yín. àwọn ọmọ ti lọ sílé ìwé àwọn tọ̀dọ̀ tí yín wọ́n ń tẹ́pà káàkiri wọ́n ń ta gúgúrú ṣẹ́rá àwọn ọmọ skul. fún ìlú tí wọ́n ń govern. ṣé ń gbọ́ tí bàbá yìí sọ. kò sí ìyá tó bí èmi ìyá tó bí èmi ìyá tó bí òun ó tẹ̀lé Awólọ́wọ̀ kún. ṣé ń gbọ́. kẹ́lẹ́ mọ́ ibi tí òṣèlú ti wà náà rán tèmi ó ti ń lè rán kẹta lè yí o ní tí mo dúró yìí yàtọ̀ sí wọ́n tẹ́ pé lágbóyè yín ẹ̀sùn òṣèlú rí ìwọ lọ ṣẹ̀ṣẹ̀ rí iná rí òṣèlú àwọn àṣírí àtẹ́pọ̀ ọmọ ń pa òṣèlú. àwọn olóṣèlú olórí burúkú. ìran kẹta lèmi tí mo dúró yìí. ṣé ń gbọ́rọ̀. mo ti lẹ́gbọ̀n tó ṣe tó báyìí fún chairmanship local government mo ti ní commissioner mo ti ṣiṣẹ́ fún governor tó wọlé mo ti president tó wà mẹ́lẹ̀ ní àjọ ṣe wàhálà rẹ̀ ni. ṣé ń gbọ́rọ̀. ẹ̀yin tẹ́ ẹ̀ bá wa sí mẹ́gbà tá à ń fa gbogbo àtìgbọ́n bí bàbá Bọ́lá Ahmed Tinubu ṣe di president. ọlọ́ba ń kẹ́ bàbá wa yìí. ṣùgbọ́n ó ní tí mo rí tó jẹ́ sẹ́rí padà. èmi ò láàyè kéèyàn mọ̀ ṣẹlẹ̀ àwọn ọmọ tó ń lọ sí skul ẹ̀rí gbogbo wọn ti ń lọ léèwé. tí máa ń jà fún yàn nítorí bí ó ṣe pé Yorùbá ni. ìrírí ó dẹ̀ ṣàgbà ohunkóhun. mo máa ń sọ kí ní ẹsẹ̀ rálì àwọn ọ̀pọ̀lọpọ̀ tó mọ̀ mí. ilẹ̀ Haúsá ni wọ́n bí mi sí mo mọ̀ bí wọn gan. ẹ wo mẹ́sẹ̀ tí olóyè sẹ́ndì sí mi láàárọ̀ yìí ẹ wo mẹ́sẹ̀jì tí bàbá mi olóyè ọmọ Adéyẹmọ mo ti sẹ́ndì fídíò tèmi ṣe lọ́wọ́lọ́wọ́ ṣe rí bàbá mi olóyè Ìgbòho nìyẹn mẹ́sẹ̀jì tí bàbá sẹ́ndì sí mi láàárọ̀ yìí ẹ wo mẹ́sẹ̀jì yẹn ẹ jẹ́ ká jọ wo fídíò yẹn ẹ wo time tí chief send message yẹn sí mi 7:50 that means pé chief ti jí àwa wà ní 8 o'clock ẹ wo time tí chief send message yẹn 7:50 ṣẹ́rí àdìsá Ìgbòho Germany ẹ ṣáà ti rí ẹ jẹ́ ká jọ wo fídíò tí olóyè send sí mi láàárọ̀ yìí. What's your name? My name is Isaac. Yeah, what class? Yeah, 3. How do you feel going to school every day? Good. And how do you feel about your friends? Happy. ẹ̀rọ àwọn ọmọ skul tó ń lọ sí skul ẹ̀rí wọn lukaluku ti lọ léèwé. I'm not sure. You're not sure? Why? Because I'm not sure because they don't play with me that fun or that week. ẹ̀rọ àwọn ọmọ skul ti ń lọ skul. Okay, and what again? I think they don't play with me all the time because I'm not the same skin or color of them. ṣé ń gbọ́. And how do you feel about that? jẹ́ ń ṣàlàyé fún yín ní bíbá yìí tọ́mọ yín sọ ni pé bọ̀ ẹgbẹ́ sáré pọ̀sẹ̀ yín tí ọmọ yẹn ń sọ ni pé ní skul wọ́n máa ń búlé òun torí òun jẹ́ èèyàn dúdú mo mọ ìlú tí ọmọ yìí wà bíá UK ló wà ní bóyá European country kan ni ṣẹ́rí àwa tá à ń gbé ní abroad la lè mọ tí à ń fara rọ́ nípa bó ṣe ń búlé wa pa jẹ́ èèyàn dúdú àwọn tó tó wa wá sọ̀rọ̀ sí wa ṣẹ́rí gbogbo àwọn ọmọ wa tẹ̀ ń rí àwọn ọmọ dúdú tẹ̀ ń rí tán lọ sílé ìwé gbogbo wọn ojú wọn ti rí màá bo even though pé òfin ó wà tighten gan ní school ṣì ń búlé wọn àwọn ọmọ ṣẹ́rí gbogbo àwọn ọmọ tẹ̀ ń wọ ẹgbẹ́ àwọn young chap yìí púpọ̀ nu wọn ẹni tó ń fara rọ́ òun lọ́mọ yìí ṣàlàyé tí Chief Sunday Igboho send sí mi láàárọ̀ gbogbo àwọn ọmọ tẹ̀ ń rí tán lọ sí school especially àwọn ọmọ dúdú ẹni tójú wa ti rí nílùú yìí kò ṣe máa sọ rárá bó ṣe ń búlì wa àbí bẹ́ẹ̀ kọ́ ẹja tẹ̀lé ìtọ́mọ yìí sọ lọ́mọ bọ̀. Nigeria. Why? ọmọ yìí ní òun máa prefer kóun padà lọ sí school ní Nàìjíríà ìyá ẹ̀ wá ń béèrè pé kí ni reason kí ni ìdí ẹja gbọ́n tọ́mọ yìí sọ. Everyone in Nigeria is the same skin and color of me. ó ní ẹni sọ̀rọ̀
ó ní gbogbo àwọn tó wà ní Nàìjíríà ó ní èèyàn dúdú ni wọ́n, at least tóun bá wà níbi tí èèyàn dúdú wà kò sáṣẹni tó máa búlé òun, kò sẹ́ni tó máa sọ̀rọ̀ sí òun, ìkan náà ni gbogbo wa, dúdú kan náà ni. Ẹja gbọ́n tọmọ yẹn sọ lọ. You feel connected with them? Yes. Okay. So how are you sure about that? Ìyẹn ń bí pé báwo ló ṣe mọ̀ pé tóun bá lọ Nàìjíríà. So what do you tell the government of Nigeria? Government Nigeria o, government so òfò. that you can come to Nigeria for secondary Government school? òfò. Government jagbajagba. Why don't you tell the government to make sure Nigeria is in good order that you want to come to Nigeria ò lè sí in good order láíláí torí wọ́n design Nigeria kó wà in good order. Wọ́n design Nigeria pé kó ṣiṣẹ́ nígbà táwọn òyìnbó aláwọ̀ funfun dé. Ọmọ yìí wá ń sunkún, a sì máa gbọ́ díẹ̀ sí o. Ó ní òun fi padà lọ sí Nigeria. Èyí ẹ̀ ń bí pé kí ló dé? Ó ní tóun bá lọ Nigeria, at least gbogbo àwọn tó wà níbẹ̀ èèyàn dúdú ni wọ́n. Àbí kò sẹ́ni tó máa búlé òun. Ẹja tẹ̀lé nǹkan tó mọ̀ ń sọ lọ. You want good school, you want good road. I know you don't have the experience of what Nigeria look like. Ìyẹn sọ pé kò mọ tí wọ́n Nigeria mean because at 18 months old lòun ti gbé kúrò Nigeria. Of things about Nigeria sometimes, and I try to cover it up. You left Nigeria when you were 18 months, and you can't remember what Nigeria looked like. But every day, my son comes home telling me how bad he feels in school. Please, Nigerian government, do something about it. We are not happy. We want to come back home. No social amenities, no school, the fear of security. Anything happen to my kids, how can I get them to the hospital? Ní ṣoríire gbogbo ẹ̀yin olóṣèlú. Ní ṣoríire. Ayé yín máa bàjẹ́ ni. Ní ṣoríire, ogun lákàyè máa pa gbogbo yín ni. Gbogbo ẹ̀yin olóṣèlú pátápátá ẹ kó wá sínú pọ́blẹ́mì. Night vigil ń bọ̀. Ọjọ́ kẹyìn ń bọ̀ lọ́lọ́run wí. Ọjọ́ kẹyìn ṣé wàá rí ìwọ tó ń support olóṣèlú láti abroad olórí burúkú èèyàn ló fẹ́ jẹ́ torí pé ó mọ̀ dájú pé Nàìjíríà ò lè ṣiṣẹ́. Ìwọ kọ́ àwọn ọmọ ẹ sí ìlú òyìnbó, sí Amẹ́ríkà, sí Canada. Òun sọ pé Nàìjíríà máa ṣiṣẹ́ in Jesus name. Ayé ẹ̀ máa bàjẹ́ ni. Ìwọ tó bá wà lábroad tó ń sọ pé Nàìjíríà máa dá tó ò dẹ̀ lè kó ẹrù ẹ lọ sí Nàìjíríà kó lọ gbé ní Nàìjíríà kó lọ ṣiṣẹ́ ní Nàìjíríà. Ayé ẹ̀ máa bàjẹ́ ni. Ní ṣoríire. Ọlọ́run wọlá inú àwẹ̀ tá wà ní inú àwẹ̀ yìí. Ọlọ́run wọlá gbogbo àwọn Muslim àti Christian tí à ń já àwọn èèyàn nílé, tí ibi ń pa àwọn èèyàn, tẹ́yìn jókòó sí abroad, tẹ́yìn support nonsense government olórí burúkú Bọ́lá Tinubu, tẹ́yìn support gbogbo àwọn governors. Ayé yín máa bàjẹ́ ni gbogbo yín pátápátá. Èmi ni mo sọ bẹ́ẹ̀, ayé yín máa bàjẹ́ ni torí ẹ̀yin ò lè kẹ́rù yín lọ sílé, ẹ jókòó sí abroad, ẹ sọ pé Nàìjíríà máa dáa. Nàìjíríà máa da lábẹ́ anchin táwa lábẹ́ Tinubu téèyàn lè sọ̀rọ̀. Ìjọba òfò, ìjọba àdánù, ìjọba burúkú, ìjọba mujẹmujẹ. Jìbọn ni bàbá yẹn sọ. Ẹja padà sọ́dọ̀ bàbá yìí ká gbọ́ díẹ̀ sí. Ẹgbọ́n tí bàbá yẹn sọ. Ẹ̀rí skul eléyìí nísìn gbogbo àwọn ọmọ ti wọlé ìwé olúkálukú ń lọ sí skul. Ẹgbọ́n tí bàbá yìí tó sọ lẹ́ǹkan sí. Ó jẹ́ kí n dípò nínú òṣèlú dé àwọn tí mo bá lẹ́nu ẹ lọ tí n bá sọ̀rọ̀ òṣèlú fún yín. Ẹni tó fẹ́ mú Haúsá yóò sá lọ Haúsá ni. Ẹ gbọ́. Àìṣe àlọ́ fáwúsá ni ò jẹ́ káwọ́ lọ́wọ́ orí òkè orí àpèrè yẹn gùn. Àìṣe àlọ́ Abíọ́lá àtàwọn atrocity bàbá yẹn jẹ́ Abíọ́lá ni ò tó rí orí àpèrè yẹn gùn. Òdodo ọ̀rọ̀ bọ́lẹ̀ lẹ́nìí. Èmi mo ti sọ fún yín pé lórí kan nìyí mi ní dọwọ́ bọ́rọ́ fún yín. Ẹ pa mí náà lẹ́yìn apá mẹ́rin tí ẹ lè rí wá pa. Ṣùgbọ́n pé màá dọwọ́ bọ́rọ́ ẹ lè rí gbogbo wa pa irọ́ lẹ pa. Nírí wa pa kàkà kẹ́ pa wá àwa la máa pa yín ká dẹ̀ tó pa yín ṣẹ́rí social media yìí a máa drag gbogbo yín ẹ̀yin olórí burúkú governors. Ẹ̀yin ò lè ṣàǹfààní fọ́mọ Yorùbá kó lọ sí school. Ṣẹ́rí gbogbo àwọn ọmọ ló ń lọ léèwé nísìn ṣẹ́rí wọn they are all going to school. Gbogbo wọn ló ń lọ léèwé ṣẹ́rí wọn they are going to school. Àwọn tiwa wọ́n wà ń lé wọ́n sùn wọ́n jí wọ́n ta gúgúrú wọ́n tẹ́pà káàkiri. Ẹ̀ ń fìyà jẹ gbogbo wa, ẹ̀yin kówó jẹ gbogbo tó yẹ kẹ́ ṣe sílùú ẹ refuse ẹ ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ó ń súnmọ́ bọ̀ ni ó ń súnmọ́ bọ̀ ìgbà tó máa dé ó máa wọlé bí òru ni bí night vigil ni ìwọ tó ń béèrè pé nígbà wo ló máa dé ó ń bọ̀ torí
àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí àtẹ̀yìn gbogbo àjọ máa ṣe ni ṣẹ́rí tó tó di pé wọ́n wá destroy ilé olóyè Ìgbòho lélẹ̀ gbàmí ilé tí mo rí lánàá tó send sí mi àwọn team mi that was like 4 years ago nígbà tó lórí burúkú Adéníran tó ní kú síbi táṣọ ẹ̀ wà tí gbogbo wọn wá dárìn àjò yẹn rú ẹ̀wọ̀ 4 years ago àbá ti rìn jù báyìí lọ àṣẹ gbogbo wọn parọ́ ni ṣẹ́rí picture yẹn ṣẹ́rí nígbà tí bàbá wa Professor Akintoye àti ìyàwó wọn kọ́ ló ń bá mi fọ̀run kéyàwó wọn èmi ni mo wà lẹ́yìn yìí Adéníran ni olórí burúkú àṣẹ kò ṣe Yorùbá nation àṣẹ yàn Tinubu ní olòṣì bàbá òfò bàbá tó yẹ ká dá sèdè sí lára kó jóná kó kú dànù torí àmúkéré ṣiṣẹ́ yẹ àṣẹ gbogbo wọn wá set up Ìgbòho ni bàbá Adéníran ó fẹ́ poison ó fẹ́ pa bàbá Akintoye fún wa olórí burúkú Ọlọ́run ló ní káwọn àdúrà àwọn ìyá wa pọ̀. This was 4 years ago. 4 years ago. Sherry, time and on the 16th. 4 years ago. Òun ni image. So, ọ̀nà àgbàdúrà wa adélẹ̀ lérí àníṣe lásán. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ ṣe sùúrù tó kù kò dàbí tàná mọ́. Kò dàbí tàná mọ́. Àti fẹ́ délẹ̀ lérí gbogbo yín pátápátá. Olúkálùkù wa ká lọ máa múra sílẹ̀ fún night vigil torí pé tí yẹn bá máa lọ sí church lélẹ̀ nísìn church ló wà lẹ́gbẹ̀ẹ́ mi yẹn church ni méjèèjì yẹn ó ti méjèèjì ṣẹ́rí church nìyẹn àbí so ẹ báyìí kẹ́ni kankan sọ fún yín pé Nàìjíríà máa work àwọn olórí burúkú ló máa sọ pé Nàìjíríà máa work Nàìjíríà ò lè work kì í ṣe one country àti sọ yẹn títí nations ló wà nínú Nàìjíríà olórí burúkú àwọn Britain àwọn ló dá wàhálà lẹ àwọn ló dá yọpọnyọrin sílẹ̀ àwọn ló kó wa papọ̀ pẹ̀lú àwọn Gàmbàrí àtàwọn Ìgbò àmọ́ra wa rí ẹ sọ fún Tinubu kó divide Nàìjíríà jẹrí àwọn post office lélẹ̀ jẹrí owó tó ń jáde nínú post office kò ṣòwò kékeré olúkálùkù wọn nísìn gbogbo iṣẹ́ tó olúkálùkù wọn máa ṣe nìyẹn kó o lè máa sùn kó máa jí kó máa expect kí diaspora máa send owó ìyẹn ò lè work iṣẹ́ wà tá a fẹ́ ṣe a fẹ́ build ilẹ̀ Yorùbá economy wa kò sọ̀rọ̀ Fúlàní nìkan gbogbo àwọn Fúlàní a máa pa àwọn yẹn ni gbogbo wọn pátá lásìkò bá tó àsìkò yẹn ò tí tó ní ohun tá a máa fi pa wọ́n ó wà lọ́wọ́ wa àbí Koiki yé máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà àwọn tó ń pa wá yẹn àwa náà máa padà pa wọ́n náà ní ó kù díẹ̀ ni but a máa fọgbọ́n ṣe a máa fi làákàyè ṣe a dẹ̀ máa follow order a máa follow instruction just like bí ṣe sọ nínú movie tí mo wò The Last Sniper mo take note mo fẹ́ sáré lọ mú note yẹn wá kí n tó bọ́lẹ̀ torí mo lọ́wọ́ train nísìn tẹ́ bá wo note mi tí mo kọ orí plane mo ti draft note yìí you have your target take him out you have your target take him out sniper the last stand no question asked you have your order just follow when a superior asks you to do so don't ask just follow you must trust your superior a gbọ́dọ̀ trust Baba Akintoye a gbọ́dọ̀ trust Igboho a gbọ́dọ̀ trust Káyọ̀dé Ẹ̀mọ̀lá a gbọ́dọ̀ trust George Akínọlá a gbọ́dọ̀ trust gbogbo àwọn tó bá ní wọ́n máa ṣèrìn àjò yẹn bá ṣe fẹ́ tó bá wá no trust wọn olóń trust Dúpọ̀ Onítìrì wàá jẹ ṣé géèyà mo yóò yà ló máa jẹ so mo kẹ́yìn èèyàn wa ẹ jẹ́ lọ́wọ́ train ìrìn àjò mi ṣì pọ̀ díẹ̀ sí àtúnlọ nìyẹn láàárọ̀ yìí mo kí gbogbo àwọn Koikimedia staff ẹ má gbàgbé iléeṣẹ́ wa ẹ ràn wá lọ́wọ́ ẹ support wa interface pọ̀ a máa délẹ̀ lérí o lágbọ́rọ̀ Ọlọ́run èmi àti yín náà lájọ máa débẹ̀ gbogbo ẹni tó bá ní àní délẹ̀ lérí ní bá wa débẹ̀ gbogbo ọmọ Yorùbá tó bá sọ pé Yorùbá nation gbà àní ìgbà ní bá wa débẹ̀ gbogbo ẹni tó bá dẹ̀ dalẹ̀ Yorùbá kò bá jẹ́ mi náà ni àtàwọn staff mi ni kí ilẹ̀ kó yọ̀ wá kó gbé wa ṣubú bó ṣe ń ṣe fèmí ti ṣe ń sọ fèmí pé tó bá jẹ́ mi náà ni gbogbo ẹni tó bá náà ń ṣe Yorùbá nation tẹ́ ń parọ́ tẹ́ ń ṣe nǹkan mí lẹ́yìn ilẹ̀ máa yọ gbogbo yín ni ṣọlẹ́ yìí tí ẹ ń ṣe APC PDP ẹ jẹ́ mọ́ tẹ́ ń ṣe Yorùbá nation no going back one love àkó new week o bye for now.